Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mo kẹ́yìn lè ulamahu warasatul anbiyahi, ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukadam Sheikh, àfa akọ́mọníkéwà, àfa akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn Kristẹni. Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù Celestial. Mo kí gbogbo yín o pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá tara ṣàṣà mo kẹ́yìn ẹlẹ́sìn kan ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ní ṣe wéjá, ẹ̀ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kọ́ ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná, mo ṣèbà ọjà tó kú tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbààgbà, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà àrólé Oòduà àjẹgbẹ̀nẹ̀bẹ́ àti àkún aláṣọ àlàfúfú gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì àrólé Oòduà Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. Bàbá, mo kí yín o. Mo wá kí kábíyèsí ikú bàbá yèyé ọba ẹnjìníà Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé one ẹlẹ́wù ètù, ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Bàbá, mo kí yín o. Mo wá kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ige Akínlóye the first, ìyẹn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bàbá, mo kí yín. Kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹsìn ọba kó jẹ́ kó kánrin kése. Ká túbọ̀ róòrùn yín ṣáṣọ pẹ́, kí ilẹ̀ Yorùbá ó má bàjẹ́. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o pé a kú ìlú yìí, a kú bó ṣe ń lọ, ẹ kú bẹ́ẹ̀ bá ṣe dáadáa, ẹ kú pé kò sí ń téèyàn ṣe láyé tó gbé, ẹ kú wípé gbogbo ipò tẹ́ẹ̀dá bá ní láyé, tẹ́ẹ̀dá bá wà láyé, it is temporary not permanent. Ẹ bọ́ọ̀lẹ̀ ńjọ́ kan, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, àjọ máa rìn lérí títì, àmọ́ kìtàn lè sọ dáadáa nípa yẹn. Àwa kí yín o. Mo wá kí alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, bàbá tó ṣí wa lójú inú, tó ṣí wa lójú òde, bàbá wa Professor Banji Akíntóyè, alànà fún gbogbo ọmọ òde and the paramount leader of the entire Yoruba race. Bàbá, mo kí yín o. Mo dẹ̀ lù yín lọ́gọ ẹnu. Olódùmarè á jẹ́ kárò òrùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́pẹ́, ọjọ́ á túbọ̀ dalẹ̀, ẹ fọwọ́ páwú, ẹ fèrègì jòbè. Oòrùn tó kù lókè yìí lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ mú àsíá orílẹ̀-èdè ìran Yorùbá, ẹ fẹ́ báyìí tí ó fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kéjì ká tí ọ̀já sọ ọ́ bọ́ lọ́rùn ẹni.
májàsọ́lá àdìsá ọmọdé ẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde ọmọ ládéládé ládé aláàfin ọ̀ládé adé orí aládékun lágbà fáláàfin bọ́bá rú ọ lójú bọ́bá ti rí ọba Abímbọ́lá Akeem ọ̀wọ́ adé kó bí ẹ léèrè pé ṣé lóòótọ́ adé orí aládékun ńlágbà fáláàfin. mo wá kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ní diaspora àti nílẹ̀ kóòtù òjìbí mo kí yín o ìpè lágbára lọ́wọ́ Ọlọ́run òmìnira ìran Yorùbá yóò ṣojú wa kò ní jẹ́yìn wa ìyẹn ni tó bá dúró tán pẹ̀lú òótọ́. mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa pé ẹrù tí abiyamọ kì í tú wò wọn ò ní gbé káwa mọ́lé o. àlùbáríkà àwọn tó lódùmarè tó kórí ayé lé lọ́wọ́. níbo ni mò ń lọ lóru yìí kí ni tó gbé mi wá ta. májàsọ́lá àdìsá ọmọdé ẹmọ Ìgbòho òòṣà bàbá sọ̀rọ̀ ẹ bá ń jẹ́ ẹni tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín pẹ́pẹ́pẹ́pẹ́ kó dìde kó gbọ́rọ̀ tó lóye Sunday Ìgbòho òòṣà sọ. bàbá yìí sọ̀rọ̀ ọkọ lórin ó sọ ní ẹ̀nà fẹ́ni tó bá létí inú láti gbọ́. ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí jù àtẹ̀yìn the so-called leaders nílẹ̀ Yorùbá ẹlòmíín nù yín pàpà ńlá gini yín ẹ wúlò fún rajaraja ajá gan wúlò jẹ lòmíín nù yín lọ nínú ẹ̀yin tẹ́ pera yín ní lídà ilẹ̀ káàárọ̀ òjìrè. fún ìdí àtàlàyé ìyà ń jẹ̀ran Yorùbá Fúlàní ń fogún jàran Yorùbá wọ́n ń da ẹran wọnú igbó wọ́n ń da ẹran wọnú oko wọ́n ń boko jẹ́ wọ́n ń pa olóko sínú oko wọ́n ń fipá báwọn ìyá wa lò pọ̀. ẹ̀yin lídà rándanràndan lídà òfò lídà àdánù yìí ẹ sì dákẹ́ ẹ wí nǹkan kan. bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé olóyè Sunday Ìgbòho òòṣà ti ń ké tantan láti yẹ 2020 nígbà tí wọ́n pa Tolúlọpẹ́ Arótilé. ìgbà náà lọ̀rọ̀ yìí ti ń hú gọ́gẹ́ bọ̀ lọ́lọ́yè Sunday Ìgbòho òòṣà ti ń pariwo ńgbà náà wípé ẹ wò ó ikú tó ń pojú bá ẹni òwe ló ń pa á fún ni. àwọn èèyàn wọ̀nyí wọ́n ní nǹkan tán fẹ́ ṣe nínú lọ́kàn ara wọn síran Yorùbá. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lídà Yorùbá ẹni tá ní Ìgbòho gan tọ́ọ̀gì ni náà tọ́jú olóṣèlú ni igbá kan ni he is an illiterate he is this he is that. àmọ́ ní ìgbà tó dójú ẹ̀ ní year 2021 tí Fúlàní bẹ̀rẹ̀ sí ní jọmọ ọba gbé tọ́jà wípé Sẹ́ríkì Fúlàní Ìgàngán Sàlíù ìní ń jẹ́ intermediary láàrin ajínigbé àti kábíyèsí léyìí tí ẹ gbowó tabua lọ́wọ́ ọba àgbà náà ìyẹn ọba Aṣígàngán tí ẹ ń jí ọmọ rẹ̀ gbé. abẹ́ ti gbàgbé Dr. Aborode ẹ ti gbàgbé irú kú wo ló pa Dr. Aborode ṣe báwọn wọ̀nyí náà lọ́gbẹ̀mí Dr. Aborode. Dr. Aborode he went abroad for so many years ó ní doctorate degree ó ní PhD ó ní gbogbo ẹ̀ ó sì kó wá ó kó gbogbo ìmọ̀ òye tó ní ó kó padà wá sílẹ̀ bàbá rẹ̀ ní ìlú Ìgàngán. ó kó wá sí ìlú Ìgàngán láti wá dá ilé iṣẹ́ tabua tó ní nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gbìn láti dá sílẹ̀. bí bàbá ibi tó fẹ́ràn àwọn èèyàn dé àwọn àgbàdo tó bá tó ti bàjẹ́ tó mọ̀ wípé màálù lè jẹ yóò kó fún àwọn Fúlàní wọ̀nyí kan kó fún màálù wọn kí màálù wọn oróúnjẹ. nígbẹ̀yìn gbẹ́yìn ńkọ́ wọ́n so Aborode mọ́gi wọ́n dẹ̀ ṣá wẹ́lẹ́wẹ́lẹ́. lẹ́yìn náà tó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀
ìyá tó ní ilé epo kan tí ń bẹ ní òpópónà Èrúwà sí Ìgàngán, Igbó Ọrà sí Ìgàngán, ìyá yẹn ò lè rìn, wọ́n dẹ̀ wọ́ láti inú ilé epo ẹ̀, wọ́n ṣá, wọ́n pa á. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin lídà, ẹ mọ̀ dákẹ́, ẹ mọ̀ wí nǹkan kan. ìgbà tí ọba Adéyẹmọ dìde tó ní lákọ̀ yẹ kó máa lọ báyìí, tó gbéra tó dìlú Ìgàngán, adélú Ìgàngán, ká ṣèkìlọ̀ fún Sẹ́ríkì Sálíù la bá lọ, àmọ́ nígbà tá a débẹ̀ ń tá a lérò kọ́ la bá, torí wípé kété táwọn ọmọ Sẹ́ríkì Sálíù tán rí mọ́tò olóyè Ìgbòho ṣà ílọ́ọ̀sì, wọ́n kó bàbá ọ̀tá ni. ẹni tó bá lóore ọ̀fẹ́ àti rí fídíò gbà náà yóò rí wípé a gba ìbọn lọ́wọ́ àwọn ọmọ Sẹ́ríkì Sálíù lọ́jọ́ náà, léyìí tó mú tólóyè Sunday Ìgbòho ṣá fún Sẹ́ríkì Sálíù ní ọjọ́ 7 péré kó fi káàsà rẹ̀ kúò lórí ilẹ̀ bàbá wa. kì í ṣe pé ní ó káàsà rẹ̀ kúò Nàìjíríà, kó kúò lórí ilẹ̀ bàbá mi ló sọ. Sẹ́ríkì Sálíù sọ nǹkan kan jọ́ náà lọ́hùn-ún. ó ní kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ tàná Ọba Lámídì Ọláyíwọlá Àtàndá ló fòun sórí àpèrè, ló fi òun síbi tó ń wà yìí gẹ́gẹ́ bí Sẹ́ríkì Fúlàní, pé kò máa ṣàmójútó gbogbo tí ń jẹ́ Fúlàní ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. àmọ́ lóye Sunday Ìgbòho sọ fún pé ìwọ Sálíù mú fóònù rẹ báyìí pé bàbá mi Aláàfin Ọ̀yọ́ sọ wípé mi Àdìsá má jà sọ́lọ́ má dé ẹ mọ́ ní mọ̀ ń bẹ́ ń bì pé mo fún ọ lọ́jọ́ 7. yọ lọ kò ní lọ, má wá ọ gbọ́dọ̀ lọ. àtẹ̀jáde jáde, àtẹ̀ránṣẹ́ jáde, àtẹ̀jáde jáde, pírẹ́ẹ̀sì lọ́tún lọ́sẹ̀ látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wáyé, àmọ́ aráàlú wọ́n ń retí Àdìsá ọmọ Adéyẹmọ, ó sì lọ. Sẹ́ríkì ó padà fi ìlú Ìgàngán lẹ̀, àmọ́ wọ́n padà ríta léètì ibi tí wàhálà ti ń bẹ́lẹ̀ nìyẹn. ẹ̀yin ọmọ Yorùbá, olóyè Sunday Ìgbòho sì sọ nígbà náà pé ìjà tí mò ń jà yìí o, àfi kí gbogbo ẹ̀yin àgbààgbà yìí, ẹ̀yin lọ́balọ́ba lóyè kẹ́ ẹ kún lọ́wọ́ kí n fi ṣàṣeyọrí, torí wípé kí ni ìjà yín náà ni mò ń gbè. àmọ́ ẹ kọtí ikún ẹ dáhùn. ẹ ti ríbi tá a bára wa báyìí, ẹ ti ríbi tá a bára wa. Fúlàní ajínigbé, afipábánilòpọ̀, apànìyàn, wọ́n ti wá kúnlẹ̀ Yorùbá débi wípé a ṣẹ̀ṣẹ̀ wá ń làágùn láti kápá wọn. kálẹ̀ ti kọ́ máa Adéyẹmọ lọ́wọ́ ni, kò ní rí báyìí. èmi dẹ̀ ń sọ kàtígóríkálì, mo tó ń sọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lẹ̀ ń gbàbọ̀dé fún wa, kì í ṣe olóṣèlú kankan. torí bí tó yẹ kẹ́ ẹ ti sòótọ́ ọ̀rọ̀, ẹ sòótọ́ ọ̀rọ̀ ń bẹ̀, èló kàdánwò bá wa tá a fi débi tá a dé yìí. láti ọjọ́ tàdánwò ti dé báran Yorùbá, táwọn Fúlàní yìí ti ń dààmú wálẹ̀ Yorùbá, níjọ́ wo lẹ gbọ́ statement látẹnu Ọ̀nìrìṣà? níjọ́ wo lẹ gbọ́ statement látẹnu Aláké? níjọ́ wo lẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu Àwùjalẹ̀? gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dákẹ́ ni, ẹ fi wálẹ̀ fúyà jẹ. ọba mẹ́ta péré ni mo lè sọ, ẹ jẹ́ sọ pé 4 ni mo lè ní sọ̀rọ̀. Olúgbá, Olúkẹ̀mta, Ṣómólú Bàrígà pẹ̀lú ṣé ewì Adókọ́ ni. àwọn ọba tí mo rí tí wọ́n ń sọ̀rọ̀ nìyẹn wípé èéṣe ìjà ẹran Yorùbá tó ló ti Sunday Ìgbòho ń jà yìí, ó yẹ kí gbogbo wa ó jọ jà ní, torí ìran Yorùbá ní ń jà fún. àfihàn ìjọba àjọba náà, àfihàn ìjọba lórí àwọn aráàlú ni.
àfi yín jọba pé kẹ́ ẹ máa ṣe ẹrú ìjọba, ọba ni bàbá àjọba. Àmọ́ lórí ọ̀rọ̀ ìran Yorùbá, ìjọba ni bàbá ọba, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ìjọba ní tẹ́nọ̀, ọba ò ní tẹ́nọ̀, àjẹkù lóyè ọba. Ìdí nìyẹn tèmi fi ń sọ fún yín wípé olóṣèlú kankan ò fìyà jẹ wá, ẹ̀yin ọba wọ̀nyí lẹ́ni ibi tí pamọ́ rẹ balùwẹ̀. Ẹ kíyèsí, ẹ wò látara rú Olúwo ọba amúgbó tó mú nǹkan tí ń ṣe lódòdì. Àní Fúlàní ń pa wá, Fúlàní ń fipá báwọn ìyá wa sùn. Ìgbà náà ló ń wá rí pé tó tọ́ tó yẹ kóhun ó ṣe ni pé kóhun ó fẹ́ Fúlàní níyàwó. Ìgbà náà ló rí wípé làákàyè tòun ibi tó yẹ kóhun ó gbé kàní kóhun máa pera rẹ̀ ní Emir. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dákẹ́ ẹ̀ wí nǹkan kan. Ẹnujọ́ mẹ́ta yìí ni àṣẹ jáde láti ilẹ̀ Ìbàdàn tó ń kìlọ̀ f'Olúwo pé kó yé pera ẹ̀ l'Emir. Ẹ wí nǹkan kan ẹ̀yin lọ́balọ́ba. Ẹ jẹ́ wá bi yín léèrè, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, a jẹ́ wípé bí ẹ ṣe ń pa wá ń dùn mọ́ yín ni, torí tí ọba ń dùn mọ́ yín ni kí ni ìgbésẹ̀ tẹ̀ ń gbélé lórí? Ìgbòho ṣáwà ń dálẹ̀, ẹ dákẹ́ ẹ̀ wí nǹkan kan. Oyè tó kará àwò ń bọ̀ wá karẹ́ ẹdẹ, ń sì ti ń karẹ́ ẹdẹ bọ̀. Ìyí tó kàn ń dùn mí ni wípé àwọn mẹ̀kúnnù, àwọn aláìní báyìí ìlà wọn Fúlàní wọ̀nyí lẹ́nu dojú orókọ. Èéṣe tí wọ́n lọ sí ààfin ẹ̀yin ọba aládé wọ̀nyí kí a máa gé yín lórí sọnù, ká máa gbadé orí yín lọ? Bóyá ń gba àwọn ọba fi gbadé orí ọba bíi 4, bóyá ẹ̀yin ọba wọ̀nyí ẹ ṣí iyè síbi tí àwa ọmọ yẹn tá a dorí kọ. Tó bá ṣe wípé lóòótọ́ torí wa lẹ́ṣẹ̀ jẹ́ ọba, tó bá ṣe pé lóòótọ́ ẹ̀ ń bẹ lórí àpèrè tó jẹ́ pé àpèrè Oòduà ni, ó yẹ ká ẹ gbóhùn sí àwa ọmọ yín lẹ́nu. Alágbẹ̀dẹ wa tí lurin lójú kan náà ó ní tó fẹ́ mú jáde. Àwa tá ń pariwo wípé òmìnira ìran Yorùbá la fẹ́, sí onídìí pàtàkì ni. Ẹ sọ nǹkan ṣoṣo tí ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ sọ ìdí tí ò fi yẹ kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. 1914 in the amalgamation orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó jẹ́ ìgbéyàwó tẹ́ ẹ fi so wá pọ̀, ìgbéyàwó òfò tẹ́ ẹ fi so wá pọ̀. Àwọn tó dẹ̀ kó wá pọ̀ wọ́n ní after 100 years we can come to a round table to dialogue láti yẹ̀wò pé ǹjẹ́ ìgbéyàwó yìí ṣèṣore láàrin èmi pẹ̀lú yín. Èso oore wo ni ìgbéyàwó tá a ṣe? Èso oore wo ló so? Ó yẹ sọ fún mi. Léyìí tó túmọ̀ sí pé we are living in a fake country láti year 2014. Àmọ́ tá ń fẹ́ sọ ẹ̀yin mọ̀, àmọ́ ẹ mọ̀ pa mọ̀, wèrè mọ mọ́tò àmọ́ kò ní jánà. Wèrè mọ mọ́tò àmọ́ kò ní jánà. Ẹ̀yin mọ̀ pé àwa mọ̀ wípé we are sitting on a keg of gunpowder and it can explode anytime. Ẹ wá sọ fún mi, ṣé sùúrù ẹ̀yin lọ́balọ́ba wọ̀nyí náà ló ń débẹ̀ débi wípé ikú wa ń wọlé kì í ṣe ikú àtọ̀dọ̀ Ọlọ́run, ikú ọ̀dọ̀ àwọn Fúlàní lẹ wá dákẹ́? Àwa la wá ń wá ọ̀rọ̀ ètò ààbò fúnra wa. Ẹ̀yin ọba yìí ìmí inú yín ọmọ ní lálẹ́. Àwa youth là ń wá ètò ààbò fúnra wa. Ìjọba pèsè ètò ààbò fún wa. Ẹ̀yin ọba tó jẹ́ wípé ẹ̀yin lágbára tó ń bẹ lọ́wọ́ yín, wọ́n ń pe lọ́balọ́ba ní aláṣẹ ìkejì òrìṣà, wọ́n sọ pé gómìnà ìkejì òrìṣà. A nígbàgbọ́ wípé àṣẹ tẹ́ ẹ bá pa nínú ìlú ńlọ bá gé, tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ Fúlàní nínú ìlú yín mọ́, ẹ wá wo táwa ọmọ yín ọba ṣe sí.
àmọ́ ẹ ti jẹ́ dòdò, ẹnu yín ti kọ òdodo, ẹ ti gbá tọ̀yìtọ̀yì, ẹ lè sòótọ́ mọ́. Kí ló dé? Torí kíni? Ilé ayé ẹsẹ̀ mẹ́fà, ẹsẹ̀ mẹ́fà. Àwọn ọmọ ọlọ́mọ ń bẹnu gbó tí ẹ bá wà lé Fúlàní kì, tí ẹ ń lé báńdíìtì kì, ẹ̀yin ọba ń bẹ láàfin tẹ́ ń gbádùn ayé yín, ẹ tó wá jẹ́ kí ìkérora wa kọ́tayé la débi pé tiẹ̀ wá sọ̀rọ̀ àbẹ̀kan yín náà àbẹ̀yìn joyè àwòdì ẹ̀yin Ààrẹ Ọ̀nà Kakanfò kan ẹ̀ lè gbádùn ẹ̀. Kí láǹfààní oyè bẹ́ẹ̀ jẹ́? Kí láǹfààní ipò ẹlẹ́sìn rìn tẹ́ ẹ dì mú nínú ìlú tí ò wúlò fún rajáradá? Ó mà ṣe o. Ẹgbọ́n tó lóye Sunday Igboho ṣáwí, ẹgbọ́n òun rèé. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé èyí tó kan ara àwòrò, ẹ má ṣe wò mí nínú, ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè ka ara ẹ̀dẹ̀ o. Ṣẹ̀wárí pé ó ti ń ka ara ẹ̀dẹ̀ o, ó ti wá ń ka ara ẹ̀dẹ̀ o. Àwọn bàbá mi ní ikú tó bá ń pa ojúgbà ẹ̀ ni, ó ní pé òun ló ń pa mọ́ ni. Adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ, bí ò bá gbọ́n lèwe kò lè gbọ́n lágbà. Mo ti ń sọ tipẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré, àgbàrá òjò sì rèé, kò lóun ò nílé wò, àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún. Ó wí bọ̀wọ̀n ọ̀gbọ́n náà white lion. Ṣé ẹgbọ́n tó lóye Sunday Igboho ṣá sọ? Ṣé irọ́ ló pa ni? Àgbàrá òjò lóun ò nílé wó, onílé ìran Yorùbá ní Ọ̀yọ́ gbà fún. Ẹ̀yin ọba aládé ẹ máa kádé kiri, ìtọ́ yẹ kẹ́ ẹ jà fún ẹ jà fún, ìtí ọ̀yẹ́ kẹ́ ẹ jà fún ilẹ̀ ń jà fún. Ìjẹta ọjọ́ Monday ẹ gbóyè ẹ̀mí tí ọba bọ́ ní òpópónà Lagos Ìbàdàn Express Road tí èbá ṣàwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tó lódùmarè tó lò láti dóòlà ẹ̀mí àwọn èèyàn ń bẹ. Ẹ̀yin olórí burúkú báńdíìtì, orí yín ti burú. Èmi ti sọ fún yín tẹ́lẹ̀, ẹ wo convoy gómìnà kan lẹ̀ Yorùbá ẹ dá lọ́nà. Ẹ wo ọba tó bá ṣe ṣàǹkóṣàǹkó lẹ̀ Yorùbá ẹ kọjú oró sí ẹ, bóyá by doing so they will think. Wọ́n jókòó wá wọ̀nà àbáyọ. Ìgbà tó mọ yín olóyè Sunday Igboho ṣá tí ń jà fitafita lójú méjèèjì, kàkà kẹ́ ẹ pé Sunday ìtò sì ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ mọ̀ ni, jẹ́ wá rìn báyìí, jẹ́ ká rìn báyìí, jẹ́ ká ṣe báyìí. Kàkà kẹ́ ẹ ṣe yẹ ẹ ṣe, ìṣẹ̀lẹ̀ dẹ́yẹ Sunday sá ọmọ adé ẹ mọ́, ìṣẹ̀lẹ̀ dẹ́yẹ sí Májàsọ́lá débi wípé ẹ̀yin yìí náà lẹ́sọ̀ pàǹpápọ̀ mọ́ ìjọba àgbà náà tẹ́ ẹ dìbò lulé rẹ̀ ní July 1st. Sórí Àdògán tó papòdà nínú ilé olóyè Sunday Igboho ṣá ní July 1st 2021 àtòrí àfáàfà táì só lè súre fún yín ni. Gbogbo ọmọ Yorùbá tó lọ́wọ́ nù kọlù ilé olóyè Sunday Igboho ṣá ní July 1st bàbá gbígbọ́ ọmọ ìkan ò ní dúró sí wọn. Kí ló wá dé? Àfiyín jọba kẹ́ ẹ lè dáàbò bò wá ni, àfiyín jọba torí kẹ́ ẹ lè jẹ́ ẹrú ìjọba. Ẹ gbọ́, ṣe bá aráwọn ọba àgbà wá sẹ̀? Ọba Adésọjí Adérẹ̀mí, ọba Sánkẹ́ l'Íbàdàn, ọba Adéyẹmí Adéníran, ṣe bá gbọ́ ìtàn àwọn lọ́balọ́ba gidi, àwọn ọba tó jẹ́ wípé tí wọ́n bá ń pàṣẹ ilẹ̀ ó sì máa ń mì. Èéṣe kí ló kásẹ̀ ẹ̀nu ẹ̀yin ọba lọ, ẹ̀yin ọba ránran wọ̀nyí. Tábà tí ẹ̀ wá ní akẹrù inú ẹrú ọ̀bàjẹ́, tábà tí ẹ̀ ní awádìí ẹ̀yin ọba míì gan, á máa padà máa bá wípé ọmọ àlè dáńbásá lọ́pọ̀ nù yín, bí ẹni Fúlàní bá ya rẹ̀ sùn wọ́n tó bí.
borí bí ọba jẹ́ bẹ́ẹ̀ ni ntójú wa ń rí yìí kò yẹ ọmọ rí ẹ tún gba tó lóye Sunday Igboho ṣá sọ lẹ́ẹ̀kan sí torí ẹni tí ọba gbọ́ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá ń ṣe àìtò yìí. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé òye tó kan ara àwòrò ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè ka ara ẹ̀dẹ̀ o ṣẹ̀wárí pé ó ti ń ka ara ẹ̀dẹ̀ o ó ti wá ń ka ara ẹ̀dẹ̀ o. àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa á mọ́ ni adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwe kò lè gbọ́n lágbà mo ti ń sọ tipẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wò àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún mo wí bọ̀wọ̀n ọ̀gbọ́n náà right lion. ẹ ti gbọ́ sọlọ́yè Sunday Igboho ṣàṣẹ́wọ̀n àwìn tòótọ́ ǹjẹ́ ẹ gbọ́ ẹ̀yin ọba abúì ẹ̀yin ọba aládé Àbújá ṣé ẹ gbọ́ ìgbà táyìn tí ẹ ti ń lo helicopter tẹ́ ti ń lo private jet bó o lẹ́ ṣe mọ̀ pé ara ni àwa tẹ́ ń ṣèjọba lé lórí bó o lẹ́ ṣe fẹ́ mọ̀ ẹ lè mọ̀ náà àbí private jet lẹ́yìn ń gbé kí escort níwájú escort lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mobile bó wa lẹ́ ṣe fẹ́ mọ̀ para ni wá ẹ lè mọ̀ àmọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ònira táwa ọ̀dọ́ tá ń rí tá a fi ń pariwo yìí Ọlọ́run ó jẹ́ ọ̀kàgò sẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ń dà wá láàmú ńlẹ̀ kárò jìrè ẹ̀yin náà ó rí irú ẹ̀ tọmọtọmọ ìyàwó tìyàwó kí ló dé ewúrẹ́ ò lóhun ọ̀sọ́mọ ìyá àgùntàn báyìí ló níyà àwọn òbí dúdú ìgbépọ̀ làwa Yorùbá la wà tẹ́lẹ̀ pẹ̀lẹ́yìn olórí ibú wọ̀nyí ẹ̀yin Fúlàní yìí àgbà yẹn lálejò àmọ́ ẹ̀yin àwọn àgbàbọ̀ wọn ní tó nílé bá ti ń pàparí iṣu àlejò òwe ilé tó lọ ni àwọn Fúlàní ń pàparí iṣu hàn wá báwọn làwọn ní orílẹ̀-èdè Nàìjíríà Sani Abacha sọ̀rọ̀ kan whether we like it or not òótọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ ó níbikíbi tí terrorism banditry jàgídíjàgan tó bá ti máa ń ṣẹlẹ̀ tó bá ti láàsì fún bíi 4 months tí ò lójútùú Sani Abacha ní kò sí àní ìjọba mọ̀ ń pa ẹ̀. agbára wo làwọn bandit ní tó ju ti Nàìjíríà tàwọn àmì lọ wọn lágbára jọ ọlọ́pàá lọ. What is now the essence of gbogbo security kìíní tá a ní nígbà táwọn wọ̀nyí ọ̀bá tó wá jí agbádùn a jẹ́ wípé ejò lọ́wọ́ nú kíjọba má fi dúdú bò wá lójú. It is getting too much. nígbà tó máa Fúlàní wà ń bẹ̀ a nítorí Fúlàní ni èé ṣe nígbà Yorùbá wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ àwa lè rìn mọ́ àwa la wá ń wá ààbò fúnra wa tó yẹ kó rí bẹ́ẹ̀ ni kí ló dé tó fi rí bẹ́ẹ̀. ẹ wo ohun olóyè Sunday Igboho ṣàmú tó fẹ́ gbọ́. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé òye tó kan ara àwòrò ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè ka ara ẹ̀dẹ̀ o ṣẹ̀wárí pé ó ti ń ka ara ẹ̀dẹ̀ o ó ti wá ń ka ara ẹ̀dẹ̀ o. àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa á mọ́ ni adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwe kò lè gbọ́n lágbà mo ti ń sọ tipẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wò àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún mo wí bọ̀wọ̀n ọ̀gbọ́n náà right lion. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí i. àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa á mọ́ ni adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwe kò lè gbọ́n lágbà mo ti ń sọ tipẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wò àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún mo wí bọ̀wọ̀n ọ̀gbọ́n náà right lion. àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún àmọ́ àwa onílé la ti ń sùn tẹ́tẹ́rẹ́ yìí a ti ń sùn tẹ́tẹ́rẹ́ a ti ń fọwọ́ lẹ́rẹ́
bàbá mi Professor Banji Akíntóyè iṣẹ́ ti ka gbogbo wa. Let's equip our warrior. Kìí sàwọn warrior orí social media o. A ti rí àwọn tí ń ṣiṣẹ́. Ẹ já kúrò lórí ẹ̀. Àwọn tí ń ṣiṣẹ́ la rí. Àárín tí ò ṣiṣẹ́. Online social media, we don't want warriors. We don't want that again. Èmi dẹ̀ ń sọ lóru yìí again. Ìwọ tó o bá mọ̀ pé lóòótọ́ fẹ́ràn ìran Yorùbá. Ìwọ tó o bá mọ̀ pé lóòótọ́ struggle ìran Yorùbá jẹ́ lógún. It takes you nothing láti support àwọn tí wọ́n fẹ̀mí ara wọn jìyẹn o. It takes you nothing. I repeat, it takes you nothing láti support wọn náà. Ẹ dákun. Èmi ń bẹ̀ yín ni mo máa ń tán nídìí. Ìtánìdì ṣe ń tá a lè sọ lórí afẹ́fẹ́. Bàbá tiẹ̀ wá rí nǹkan kan. Bàbá tiẹ̀ wá gbàrin àjò wọn gbọ́. Àṣà ti rí activities wọn. òfin Ọlọ́run bá ní pé gbó. Àṣà ti rí. Àti rí activities wọn. Fídíò kan tó fẹ́ play tí wọ́n kọ́ fẹ́ play. Ó mà ṣe o. So many things ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ àwọn tá a nígbàgbọ́ nínú wọn tá ń fẹ̀mí tán wọ́n ń dalẹ̀ Yorùbá nation lábẹ́ aṣọ. Àbọ́lọ̀ mo tù yín láṣìírí. Àlùbáríkà àwọn tó lódùmarè kọ́lé ayé lé lọ́wọ́. Àṣírí yín ò ní bò. Yes. Ọ̀pọ̀ ń gba information wa. Gbogbo bá a ṣe ń plan wọ́n lọ rèé sọ fún ìjọba. Wọ́n lọ rèé sọ fáwọn ọ̀tá. Àṣírí gbogbo yín ò ní bò. Kò ní bò ó. Ẹgbọ́n tó lóye sọ lẹ́ẹ̀kan sí. Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé èyí tó kan ara òhò. Ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dá sọ̀rọ̀ nítorí pé ó lè ka ara ẹ̀dẹ̀ o. Ṣẹ̀wárí pé ó ti ń ka ara ẹ̀dẹ̀ o. Ó ti wá ń ka ara ẹ̀dẹ̀ o. Àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni. Ó ní pé òun ló ń pa mọ́ ni. Adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwe kò lè gbọ́n lágbà. Mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré. Àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wò àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún un. Ó wí bọ̀wọ̀n ọ̀gbọ́n náà. Right liar. Ṣé ẹ gbọ́ ń tòótọ́? Bí Ìgbòho Òòṣà ṣe ké tó ṣé ẹ gbọ́? Ẹ̀yin ọba yìí. Ẹ̀yin ọba ẹlẹ́sìn rìn ẹ̀yin ọba aládé kíní yìí. Bẹ́ẹ̀ bá wá ojútùú sí ti ń ṣẹlẹ̀ yìí. Àrọ́mọdọ́mọ yín ò ní bọ́nù yà. Àrọ́mọdọ́mọ yín ò ní ṣe kí wọ́n ò ní bọ́nù yà ẹ̀yẹ ní ìyá gbogbo yìí. Ẹ̀yin ọ̀wà wa gbádá. Àwa ò lè múra bó ṣe wà ká kọjá lójú òpópónà wa. A máa bẹ̀rù pé wọ́n jí wa gbé. A máa bẹ̀rù pé wọ́n gbẹ̀mí wa. Ẹ̀yin tá a sì fi ṣèjọba tá a fi ṣọba. Ẹ ti tà wá. Ẹ ti gbowó orí wa. Àní ẹjọba ni àní ẹsẹ̀rú ìjọba. Ẹrú ìjọba ni yín. Ẹ̀yin sọba. Ẹ bá lórí nǹkan kan. Ẹ gbọ́ gbogbo àṣẹ ẹnu yín. Ó ti di tìjọba. Ọba bá lórí gbogbo lórí kílẹ̀ ti bá. Ẹ bá lórí nǹkan kan. Ceremonious ọba ló pọ̀ báyìí. Kò sọ́ba aláṣẹ mọ́. Àwọn ọba ká máa bọ̀ kílẹ̀ ọmọ ẹ̀rọ. Aláwà ọba tí ò lè pàṣẹ pé bí mo ṣe fẹ́ tí mo fẹ́ nù lù mí rèé kó sì rí bẹ́ẹ̀. Ẹ bá wá mọ̀ pé ẹ lè pàṣẹ ẹ pákárí. Èyí tó bá mọ̀ pàṣẹ ń bẹ lẹ́nu òun ẹ pákárí. So mo ń solicit fún àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí. Ẹ jọ̀ọ́ ń tá nílò a lè máa kà lórí social media. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ ṣe tán láti ràn wá lọ́wọ́ pọ̀. Wọ́n pọ̀ o. Ẹ pọ̀ gán. Mo wá f'Olódùmarè bẹ̀ yín. Ẹ jẹ́ á gba ìran Yorùbá là lọ́wọ́ ikú òjijì. Ẹ jẹ́ á sèfù ìran Yorùbá lọ́wọ́ ogun abẹ́lé. Ṣé ẹ mọ̀ pé Olóyè Sunday Igboho Òòṣà ṣe ń pariwo ńgbà náà rèé tí ọ̀pọ̀ àwọn èèyàn dáhùn. Èmi náà tó ti pariwo báyìí o. Èmi ò lè jà ọ̀lẹ ni mí àmọ́ àwọn tí wọ́n èé ṣọ̀lẹ hun ẹ jẹ́ á kó wọn lọ́wọ́
kí a má bàa máa ríra wọn gẹ́gẹ́ bí ẹni tá a dẹ́yẹ sí. 09036 371643 09036 371643. táìmù tá a wà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó jẹ́ 1:35 a.m. 1:35 a.m. nílẹ̀ Yorùbá 1:35 a.m. nílẹ̀ Yorùbá ní ọjọ́ Wednesday ni mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀ akọ́ṣẹ́ ló ń ṣe o. àmẹ́yìn tó jà jù ẹjọ́ àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n níyàwó wọn lọ́mọ. ẹ má jẹ́ ká regret páwọn jà fúnra Yorùbá. ìtí ẹ nílò ẹ jẹ́ wà fún wọn ẹjọ́ torí Ọlọ́run ẹ bá ń kó wọn lọ́wọ́ mo f'Olódùmarè bẹ̀yìn. mo falálẹ̀ Oòduà mo fi bẹ̀yìn. ẹ̀yin tẹ́ bomi ní dátà mo dúpẹ́ o. ẹ̀yin tẹ́ náwó sí mi pé n fi ra dátà I really appreciate everyone. And I'm rededicating myself to the struggle of Yoruba nation. Mo dúpẹ́ pé òkun àkọ̀sà òun odò wẹ́wẹ́wẹ́. Agbára lọ́wọ́ Ọlọ́run. Òmìnira àrán Yorùbá yóò ṣojú gbogbo wa o. Ẹ má gbàgbé, ẹ bá ń kó àwọn wọ̀nyí lọ́wọ́. Ìtàn nílò pọ̀ o. Boot, walkie-talkie, gbogbo ẹ̀ mọ́ra wọn. Wọ́n nílò ẹ̀. So that they can be able to communicate with one another. Ẹ sì má gbàgbé àìrájẹkù orò. Àwọn tó bá mú wọn kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ ni àmọ́ àìrájẹkù orò. Wọ́n kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ ká má bàa jẹ̀bi ìjọba. Ṣé ń táwa ó fi hàn ṣe ẹ sá mọ̀ kó wọn fọ́lọ́pàá. Àjẹkù orò Olódùmarè ò ní jẹ́ á rí. Ẹ dákun. Ẹ bá fẹ́ dé 9036 371643 opay tèmínú 09036 371643 please ẹ message me I will tell you where you can be of help. ààrẹ ń tó lè single handedly sọ pé òkè ṣé ń tán nílò rè òun gbé ọyẹ lọ rè bá gẹ́ẹ̀tì ẹ̀. káró sọmọdì káró dì má sọ kí ìdí sábà ti gbófo ni àní ká ti ní rìsọ́ọ̀tì ni gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wà wò pé ọ̀rọ̀ Yorùbá nation wọ́n máa kọ́rọ̀ jọ ni bàbá kọ́rọ̀ náà jọ ọ̀rọ̀ náà ò ní dalẹ̀. mo bẹ̀ yín ẹ jẹ́ á ṣe gbogbo nǹkan pẹ̀lú òótọ́. ìwà oníkálùkù nínú struggle yìí k'Olódùmarè ké dá lẹ́jọ́. ó bá ṣe ní dáadáa ni k'Olódùmarè dá lẹ́jọ́. tó bá ṣe ìdàkejì náà ni k'Olódùmarè ké dóníkálukú lẹ́jọ́. èmi nígbàgbọ́ pé ìwà ọwọ́ mi l'Olódùmarè yéé dá lẹ́jọ́. ìwọ ńkọ́? ẹ já máa ṣòótọ́ o. ẹ já máa ṣòótọ́. adébálẹ̀ ọmọ mi alẹ́ lèmi ń jẹ́ mi lọ́mọ Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun. ìlú Ọpẹ́ Àgbè tọ́jẹ́ bàbá ńlá bàbá tèmi ìlú Àjàyí ìlú Òjó ìlú Ògìdì Olú Oníkànga Àjẹpọ́n. ìlú Ìbíkúnlé Alágbàlá Jáyàjáyà. bàbá kú ẹjọ́. ìlú Ààrẹ Látòsà. ìlú Jogun Omi. ìlú Òròwùsì. ìlú Ìbà Olúyọ̀lé. ẹ wo Ìbàdàn pọ̀ létí ó pọ̀ láṣà ó pọ̀ níṣe. àwa lọ máa jẹ̀gbín yóò jẹ̀ kára wọn máa fi kára wọn fọ́rin mú. mo kí yín o mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá lóye Sunday Igboho Oòṣà ẹ kú àtìlẹ́yìn ní gbogbo ìgbà. ẹjẹ tó plé ọ̀rọ̀ wọn kí n fi kásẹ̀ ètò yìí nílẹ̀.
Ìgbòho ti ń ké tipẹ́tipẹ́ pé èyí tó kan ara wíwò ẹ má ṣe wò mí nínú ẹ bá mi dápọ̀ nítorí pé ó lè ka ara ẹ̀dẹ̀ o ṣẹ̀wárí pé ó ti ń ka ara ẹ̀dẹ̀ o ó ti wá ń ka ara ẹ̀dẹ̀ o. Àwọn bàbá mi ní ikú tó máa ń pa ojúgbà ẹ̀ ni ó ní pé òun ló ń pa á mọ́ ni adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ bí ò bá gbọ́n léwe kò lè gbọ́n lágbà mo ti ń sọ ti pẹ́ pé ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Fúlàní òun ò fi kíní ìbá wa ṣeré àgbàrá òjò sì rèé kò lóun ò nílé wò àwa onílé ni ẹ má jẹ́ àgbà fún ó wí bọ́wọ́n ọ̀gbọ́n náà right lion. Yoruba Nation, no going back. 09036 371643. I repeat, 09036 371643. 9036 371643. OPay. You want to support me with anything? Use my OPay. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwọn Àgbẹ̀kọ̀yà yìí, ẹ bá wa kún wọn lọ́wọ́ lágbára lọ́wọ́ lọ. Ibi tẹ́ ẹ ti ń mówó kò ní tán. Àpò sámúsámúra ò gbẹ́rí àpò yìí ò ní gbẹ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó dàbọ̀. Yorùbá Nation, no going back. Oòduà gbè wá kò ní gbọ̀dàlẹ̀.